ṣe bí ẹ kú lé báyìí òun náà ni à ń kí ara lé ẹrẹ̀wá náà ni a máa ń kí èrò ọ̀nà. Mo kí wa pé a kú dédé àsìkò yìí ibi òwú kẹ̀tì láǹfààní láti máa gbọ́ wa ní kètèkètè lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ìròyìn wá lájà àbálẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ojú tẹ fi ń wò wá mo máa ń lójú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa bẹ́ẹ̀ ni kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn la mú wá fún ti àkókò yìí. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó máa lọ ẹ̀gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún ti àsìkò yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì kan tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Wọ́n ti ṣe àwárí ọlọ́pàá tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Plateau, ṣùgbọ́n òkú ọlọ́pàá náà ò ní wọ́n rí i. Ìjọba ìpínlẹ̀ Ògùn náà ti kéde 20 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn òṣìṣẹ́ ìjọba látàrí ọjọ́ ìṣẹ̀ṣe tí ń bọ̀ lọ́nà. Alága ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Kàyéfì rèé o pẹ̀lú bí àwọn arúgbó kùjọ́kùjọ́ méjì kan tí wọ́n ti lé lẹ́ni ọdún 90 lókè èèpẹ̀ bí wọ́n ṣe ṣe ìgbéyàwó alárinrin ní orílẹ̀-èdè Kenya. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì kan tí wọ́n da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí orúkọ ẹnìkíní jẹ́ Abíọ́dún Sàlámì nígbà tí ẹnìkejì rẹ̀ sì ń jẹ́ Destiny Ọláìtàn ní ọwọ́ ti bà wọ́n báyìí ní Ìjókòó lágbègbè Ṣàngó Ọ̀tà tí ń ṣe ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà Ọmọlọ́lá Odùtọ́lá tó fi léde síta lójú òpó WhatsApp rẹ̀ nínú èyí tó ti sọ di mímọ̀ wípé níṣe ni ata àwọn lólobó pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà wọ́n wà ní agbègbè tí adarúkọ ní Ìjókòó tí ń ṣe agbègbè Ṣàngó Ọ̀tà tí wọ́n ti kóra wọn jọ tí àwọn sì ti gba alámì yìí. Níṣe ni àwọn pa kìtìmọ́lẹ̀ láti lọ ṣe ìkánimọ́ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà. Àní bí àwọn ṣe débẹ̀ níṣe ni ẹsẹ̀ gìrìgìrì ló wọlé ẹsẹ̀ gìrìgìrì lọ́rọ̀ àwọn méjèèjì tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n júbà ìwòrò nínú ètò tí ní akímọ̀gúnmọ̀ tẹ̀ kó iyan kíso ewùrà kó má bàa lẹ́mọ. Ó ní orí fi mú àwọn Abíọ́dún Sàlámì àti Destiny Ọláìtàn tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì ní inú àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá ṣe. Ó ní ìbọn ìléwọ́ pistol, oògùn abẹnugọ̀ngọ̀, ìbọn ìbílẹ̀ àti egbògi olóró oníyebíye òní wọ́n bá lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà tó sì sọ di mímọ̀ wípé níbi oṣù méjì kan sẹ́yìn báyìí nínú oṣù karùn-ún tí ń ṣe ọjọ́ 29 ó ní wọ́n ṣekú pa ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà tí ń ṣiṣẹ́ ní ilé epo tó sì já sí wípé látàrí ìwọ́jú mi èmi òjò ọ́ ó ní jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà máa fi ẹ̀mí ara wọn ṣòfò. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní Abíọ́dún Sàlámì àti Destiny Ọláìtàn yìí ó ní wọ́n wà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pe orúkọ wọn ní ẹ̀yẹ ní ìpínlẹ̀ Ògùn náà. Wọ́n ti ṣe àwárí ọlọ́pàá tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Plateau, àmọ́ ṣá o òkú arákùnrin náà ni wọ́n rí ní ilẹ̀. Ọlọ́pàá kan tó jẹ́ ti ẹ̀ka mobile police officer ìyún ní Kàmpánì ní agbègbè Bashar ní ìjọba ìbílẹ̀ Wase ìyún ìpínlẹ̀ Plateau ó ní wọ́n ti ṣe àwárí òkú arákùnrin náà báyìí o ní inú igbó kan tí wọ́n pè tó wà ní Baganlala ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday ọ̀sẹ̀ tá ń lò lọ́wọ́ yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi léde wọ́n ní ọlọ́pàá ọ̀hún tí wọ́n kò fi orúkọ rẹ̀ síta ó ní òun àti ọmọ ogun ilẹ̀ yìí kan tó jẹ́ army tí àwọn ajínigbé jọ jí gbé papọ̀, ṣùgbọ́n orí kó army náà yọ tí ó sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ nínú èyí tó já sí wípé ọlọ́pàá náà ò ní kò láǹfààní láti lè sá ní àkàtà àwọn ajínigbé náà. Ṣùgbọ́n ìròyìn tó ń tẹni lọ́wọ́ báyìí ni pé wọ́n ti ṣe àwárí ọlọ́pàá ọ̀hún ní inú igbó kan tó súnmọ́ Bagalala ní ọjọ́ àìkú
tí ń ṣe àná òde yìí ẹni tí wọ́n sọ wípé wọ́n ti dá ẹ̀mí ọlọ́pàá náà légbodò tí wọ́n sì wa ọkọ̀ rẹ̀ jùlẹ̀ sí inú igbó ọ̀hún. Gbogbo ìgbìyànjú láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau náà sọ̀rọ̀ ó ní ó já sí pàbó pẹ̀lú bó ṣe já sí pé ojú òpó rẹ̀ láti bá a sọ̀rọ̀ ó ní kò já gaara lásìkò tá a fi ń kó ìròyìn yìí tí a fi ń kó jọ lọ́wọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn náà ti ṣe bẹ́ẹ̀ kéde 20 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ náà jákèjádò. Látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà lórí ìròyìn àti ìlànà àtẹ̀lé ti ìpínlẹ̀ Ògùn ìyún Káyọ̀dé Akínmádé tó fi àtẹ̀jáde náà síta wípé lábẹ́ aláṣẹ àti olùdarí Dàpọ̀ Abíọ́dún lábẹ́ aláṣẹ àti olùdarí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà ó ní àwọn ti ṣe bẹ́ẹ̀ kéde ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìṣẹ̀ṣe èyí tí ó ń bọ̀ lọ́la òde yìí tí ń ṣe 20 inú oṣù kẹjọ tá a wà yìí. Ó sọ di mímọ̀ wípé wọ́n kéde ọjọ́ yìí láti fi ṣe ayẹyẹ náà kí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe náà kí wọ́n lè fi ọjọ́ náà ṣe ìwúre àti àdúrà sí Elédùmarè láti fi mú ìfọ̀kànbalẹ̀ wà ní ìpínlẹ̀ Ògùn àti kí ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn náà kó tún lè rú gọ́gọ́ sí i. Àwọn arọ àwọn olùṣẹ̀ṣe náà wípé kí wọ́n fi ti ọmọlúàbí sí i kí wọ́n má sọ ìṣẹ̀ṣe di àṣìṣe lásìkò tí wọ́n bá ń ṣe ọdún náà pé kí wọ́n ro ti àwọn ẹlẹ́sìn tó kù tí wọ́n jọ wà ní inú ìlú ọ̀hún. Bákan náà tẹ́ ẹ̀ bá gbàgbé níṣe ni ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti kọ́kọ́ ṣáájú gbogbo àwọn ìkéde yìí pẹ̀lú bí ó ti ṣe kéde rẹ̀ láti bí ọ̀sẹ̀ tí a lò tán yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí gómìnà náà ẹnjìnìà Ṣèyí Mákindé. Bákan náà ni Ọmọṣẹ́sórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ náà bí òun náà ṣe fi ọwọ́ sí i tó sì kéde ọjọ́ yìí náà bákan náà gẹ́gẹ́ bí ọjọ́ ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn oníṣẹ̀ṣe ọ̀hún. Alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Alága tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ajíbóyè Ọmọdéwù ó ní ó ti jáde láyé ní ìlú orílẹ̀-èdè Amẹ́ríkà USA lẹ́yìn àìsàn ọlọ́dún kan tí wọ́n ní ó ti ń bá a fínra tó ti padà wá jáde láyé lẹ́nìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tóni lọ́wọ́. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláwálé Sádàrè ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé eléérú ti sungi aṣọ kò sì bọ́ ọmọye mọ́ ọmọye. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú náà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti rìn wọjà pẹ̀lú bó ṣe dákẹ́ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn tí ó ń gba ìtọ́jú fún bíi ọdún kan sẹ́yìn báyìí tó ti ń fi àìsàn jura. Alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún Ajíbóyè Ọmọdéwù ó ní ó ti fìgbà kan jẹ kọmíṣánná láwọn àyè lóríṣiríṣi lásìkò ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àná ìyún Àjímọ̀bí tí ó jáde láyé báyìí. a yóò máa fún yín ní ìròyìn lórí bí ìsìnkú alága náà yóò ṣe máa lọ. Kàyéfì rèé pẹ̀lú bí àwọn arúgbó méjì tí wọ́n ti darúgbó kùjọ́kùjọ́ tí wọ́n sì ti lé ní 90 ọdún lókè èèpẹ̀ bí wọ́n ti ṣe ìgbéyàwó alárinrin ní orílẹ̀-èdè Kenya. Arákùnrin kan tó ti jẹ́ arúgbó tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Ngo tó jẹ́ ẹni ọdún 95 àti ìyàwó rẹ̀ Tabitha Wangui Ngo tó ń jẹ́ ẹni ọdún 90 lókè èèpẹ̀ ó ní ọ̀rọ̀ wọn ti ń ṣe àwọn ènìyàn ní kàyéfì tó sì ti ń ṣe wọ́n ní ààyìn pẹ̀lú bí wọ́n ṣe ìgbéyàwó alárinrin lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 18 inú oṣù kẹjọ ní agbègbè tí wọ́n pè ní Mukuriweni nítòsí olúùlú orílẹ̀-èdè Kenya tí ń ṣe Nairobi ní àná òde yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ di mímọ̀ wípé láti nǹkan bí ọdún 1960 òní tọkọtaya náà ni wọ́n ti pàdé ara wọn tó sì já sí wípé ọ̀rọ̀ wọn òní ó ti wọ̀ tipẹ́ ṣùgbọ́n tí wọn kò láǹfààní láti kéde ayẹyẹ ìgbéyàwó wọn. Àmọ́ Elédùmarè ó bá tọkọtaya náà ṣe tí wọ́n sì fi kéde ṣe ìgbéyàwó náà
lánàá òde yìí èyí tó já sí ti alárinrin bí ọkọ ṣe kó sínú aṣọ tó wọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ìyàwó rẹ̀ kó sínú aṣọ ọ̀ṣẹ̀dín gẹ́gẹ́ bí ìyàwó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé bẹ́ẹ̀ náà ni pásítọ̀ tó ṣe àwọn méjèèjì tó so wọ́n pọ̀ ló gbà wọ́n nímọ̀ràn wípé tọkọtaya ẹ ṣera yín lọ́kàn o lẹ́ni ọdún mélòó ní òkè pẹ̀. ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn òun náà ni àyànfẹ́ elédùmarè gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wípé ìròyìn tí a kà yìí èyí tó bá kàn yín jù nínú ọ̀rọ̀ náà ìṣe ni kẹ́ bá fi sínú comment section elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ẹ sì má jẹ́ àgbàgbé láti subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ náà la ṣèdúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń subscribe sórí ìkànnì yìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ayé ò máa rí yín bá títí dìgbà tá a tún máa múlò yín mi wá orúkọ tèmi kò yí padà àyànfẹ́ elédùmarè yín náà.